àwọn nǹkan tí èèyàn ṣe lójú ayé tí èèyàn ò gbọdọ̀ ṣe lójú àlá tó jẹ́ èèwọ̀, pàápàá fún gbogbo ọmọ ológo àtẹni tó wá sáyé wá ṣe rere tí kìí ṣẹni tó wá sáyé wá wòran. Torí èèyàn méjì ló wá sáyé, àwọn kan wọ́n wá ṣe nǹkan láyé, àwọn kan dẹ̀ wá wòran. Gbọ́ mi bó ti ń wò mí ní wákàtí lórúkọ Jésù, ò ní wá sáyé wá wòran. Lára àwọn nǹkan tó jẹ́ wípé èèwọ̀ ni fún èèyàn láti ṣe lójú àlá, òun ni mo fẹ́ ṣàlàyé fún ẹ. Tí àwọn nǹkan yìí bá dẹ̀ ń ṣẹlẹ̀ sí ẹ, ó lè jẹ́ pé òun ló ń fà á tó tí ì fi rọ́wọ́ mú nínú iṣẹ́ tó ń ṣe. Ó lè jẹ́ pé òun ló ń fà á tó jẹ́ pé tó bá dáwọ́ lé nǹkan tí nǹkan yẹn kì í fi yọrí. Òun náà ló ń fà á tó jẹ́ wípé promise and fail ní gbogbo ìgbà. Òun náà ló ń fà á tó jẹ́ wípé tó bá gbàdúrà ò kì í rí èsì àdúrà. Alákọ̀ọ́kọ́, ìbálòpọ̀ jẹ́ nǹkan èèwọ̀ fún ènìyàn láti máa ní lójú àlá. Ìbálòpọ̀ dáa, Ọlọ́run ló fún wa ní orí ọ̀fẹ́ àtẹranko àti ènìyàn láti máa ní ìbálòpọ̀, ṣùgbọ́n ojú ayé là ti ṣe. Bó o bá wá ní lójú àlá, nígbà mìíràn wọ́n á gbé àwòrán ẹni tó mọ̀ wá, ó dẹ̀ lè jẹ́ ẹni tó mọ̀. Àlùpàyídà náà ń lò. Nígbà míì ère ló ń bá sùn, nígbà míì ọ̀rọ̀ ló ń bá sùn, nígbà míì ẹ̀mí àṣetì ló ń bá lájọṣepọ̀. Gbogbo wọn tó jẹ́ wípé tó bá sùn wàá rí pé o ní ìbálòpọ̀, ó ń ṣẹlẹ̀ sọ́kùnrin, ó ń ṣẹlẹ̀ sóbìnrin. Wàá rí pé o ní ìbálòpọ̀, wàá dẹ̀ dá nǹkan ọmọkùnrin, wàá rí pé nǹkan yẹn jáde lára ẹ̀. Eléyìí kì í ṣe nǹkan tó dára rárá. Tí irú ẹ̀ bá ń ṣẹlẹ̀ sí ẹ, o nílò àdúrà gidigidi gan ni. O nílò àdúrà, agbára àti àṣẹ tó nítumọ̀. Àkọ́kọ́ nìyẹn, kí n má gbà ẹ́ lákòókò. Ẹ̀kejì rèé, oúnjẹ jíjẹ, Ọlọ́run ló dá oúnjẹ fún àwọn ènìyàn àtẹranko láti máa jẹ, ṣùgbọ́n oúnjẹ jíjẹ èèwọ̀ ni fún ènìyàn láti máa jẹ lójú àlá. Jẹ́ kí n ṣàlàyé nǹkan kan fún ẹ. Nígbà míì wàá rí pé ò ń jẹ búrẹ́dì àtẹyin, tàbí nígbà míì o lè máa jẹ iṣu àtẹwà. Sórí wọ́n ń pè nǹkan kan ní àlùpàyídà, wọ́n ń pè nǹkan kan ní àbámọ̀dá. Sórí nǹkan tí wọ́n ń jẹ lójú àlá yẹn kì í ṣe nǹkan tó ń jẹ nìyẹn o. Nígbà mìíràn ìgbọ̀nsẹ̀ lẹlòmíì ń jẹ. Ní ìgbà mìíràn nǹkan tí èèyàn ò lè fi sẹ́nu lójú ayé, oúnjẹ tí wọ́n lè gbé wá fún ẹ kó o gbà, òun náà ń fún ẹ jẹ lójú àlá yẹn. Tó bá wá kọ̀ntínú tó ń jẹ nǹkan yẹn, ó ṣeé ṣe kó má dáwọ́lé nǹkan kó má yọrí sí rere. Can you imagine ìwọ tó ń jẹ ìgbọ̀nsẹ̀ lójú àlá tí wọ́n pákéjì ẹ̀ pẹ̀lú agbára àbámọ̀dá tán gbé wá fún ẹ gẹ́gẹ́ bí rice. Wàá rí pé on no reason wàá kọ́ aláàánú ẹ̀ á kọ̀ máa yé tiẹ̀. Wọ́n á sọ fún ẹ pé kó wẹ̀ kórìíra, wàá rí pé wẹ̀ kórìíra ẹ wẹ̀. Ìkórìíra yẹn ò tán lára torí pé tinú ò tí kúrò níbẹ̀. Ohun tí mò ń gbìyànjú àti sọ fún ẹ ní wípé tó o bá ń jẹun lójú àlá kò normal. O nílò àdúrà gidigidi, o nílò àdúrà, o dẹ̀ nílò wòlíì tá sọ fún ẹ pé ìgbésẹ̀ báyìí ló máa gbé. Ẹ̀kejì nìyẹn o, kì má gbà ẹ́ ní àkókò. Ẹlẹ́ẹ̀kẹta, ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n á rí owó lójú àlá, wọ́n á rí owó. Bàbá Òde gan kọrin pé ẹni tó rí owó yẹn lójú àlá tó ń dunnú kan sọ fún onítọ̀hún kó lọ tẹpá mọ́ṣẹ́. Ẹlòmíì rí billions, ẹlòmíì rí dọ́là lójú àlá. Tó bá máa jí ilé àwọn orílẹ̀ lágbélé wọn, òun náà ló ti máa bára rẹ̀. Gbọ́ mi, tí wọ́n bá ń sọ wípé àlá ò nítumọ̀, àlá ní Nebukadnésárì ilá tó fi di ẹranko. Ohun tí mo gbìyànjú àti sọ ni wípé àwọn alágbára tí wọ́n fi òkùnkùn ṣe bùgbé, wọ́n á máa jẹ́ kó yéèyàn wípé gbogbo ohun tó yẹ kó o ná lójúmọmọ, ohun tó yẹ kó o ṣe lójú ayé, òun ló ń ṣe lójú àlá yẹn. So there is no reason fún ẹ láti sọ pé o tọ́ sí nǹkan yẹn. So wọ́n á sọ fún ẹ pé o ti lò ó lójú oorun. Ó gbàdúrà fún ọ tó ń wò mí nínú ìdè àwọn ẹlẹ́yẹ afẹ́fà múni jìyà lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ kó tú ẹ sílẹ̀. Ẹlòmíì arípò wà lójú agbo, òun àti Davido, òun àti Wizkid làwọn jọ ń ṣeré, làwọn jọ ń lọ, làwọn jọ ń bọ̀. Gbà tó wá máa jí báyìí, àwọn ọ̀rẹ́ rẹ̀ kan jẹ́ ṣalábàárù ló máa jí sáàárín wọn.
ohun tí mò ń sọ fún ẹ ni pé àwọn nǹkan tí mo kà sílẹ̀ wọ́n pọ̀ tó jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n mi ò fẹ́ gbà lákòókò. Àwọn bí mẹ́ta tí mo kà sílẹ̀ fún ẹ tó máa ń ṣẹlẹ̀ sí ẹ kò nọ́mà, èèwọ̀ ni kó máa ṣẹlẹ̀ sí èèyàn lójú àlá. Gbogbo ẹni táwọn nǹkan yìí bá ń ṣẹlẹ̀ sí lọ gbogbo ayé wọn bó ṣe máa ń rí, kò sí bí wọ́n ṣe lè mọ Ọlọ́run tó, kò sí bí wọ́n ṣe lè màdúrà gbà tó tí wọ́n bá ṣiṣẹ́ tọ̀ nǹkan yìí. Ayé á fẹ́ máa tara wọn sọ̀rọ̀ òdì sọ́lọ́run ni. Àwọn náà máa láwọn ṣiṣẹ́ àwọn orí testimony. Irú wọn wọ́n á gbìyànjú yẹn ò ní yọ. Ohun tí mo gbìyànjú àti sọ fún ẹ ni wípé tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ sí ẹ, agbára Ọlọ́run ká. Orúkọ Jésù dẹ̀ ní kápá lé lórí. Bíbélì sọ wípé orúkọ Olúwa ilé ìṣọ́ agbára ni. Olódodo sáwọbẹ̀ orí ìgbàlà. Apostle Prophet Oyetola Ọmọládé yà ló ń bẹ sọ̀rọ̀ yìí. 0810-6311-252 0810-6311-252 WhatsApp number mi nìyẹn. Pè mí, jẹ́ kí n gbàdúrà fún ẹ. Ẹni tá a sọ fún ẹ pé nǹkan báyìí ní solution nǹkan báyìí, béèrè lọ́wọ́ ẹni yẹn pé ṣé ó ti ṣe rí. Tí èèyàn ò bá ní ìrírí nǹkan kan kò lè mọ ọ̀nà àbáyọ ẹ̀. Pè mí, jẹ́ kí n gbàdúrà fún ẹ. Gbogbo ẹni tó bá fídíò yìí pàdé bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ bẹ lórúkọ Jésù, nínú ìdè àwọn àgbà tó wà yẹn, ẹ̀mí mímọ́ Ọlọ́run máa tú ẹ sílẹ̀. Bá mi share program yẹn, yóò dára fún ẹ. Shalom.